Ìròyìn tí ó ń gba gbogbo ìgboro káàkiri báyìí ni pé ààrẹ Bọ́lá Tinubu ó ti ń ṣètò láti gba àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò míì wọnú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tó jẹ́ tiẹ̀, tó sì jẹ́ wípé ẹni tí wọ́n ń sọ tó ń jẹ́ kàyéfì wípé ó múra láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC òun ni gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé awuyewuye ti ń lọ bẹ́ẹ̀ náà ní ìpalẹ̀mọ́ ń lọ fún gómìnà Adémọ́lá Adélékè láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, èyí tí gómìnà tó ti padà fèsì sí pé irọ́ tó jìnnà sóòótọ́ ni àti pé kò sí nǹkan tó máa mú òun kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP. Ǹjẹ́ ṣé lóòótọ́ ní ìròyìn yìí? Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ máa ṣèwádìí lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn alágbára nínú ẹgbẹ́ òṣèlú APC àti PDP. Aṣèwádìí wa pé ǹjẹ́ lóòótọ́ ni gómìnà Adémọ́lá Adélékè tó fẹ́ràn kó máa jó, ǹjẹ́ lóòótọ́ ni bàbá náà fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó ti di gómìnà lọ́dún 2022 lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ṣùgbọ́n tí àwọn tó tú àṣírí jẹ́ kó di mọ̀ pé kò sí nǹkan tó jọ ọ́. A gbọ́ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn kan fi ọ̀rọ̀ náà lọ gómìnà Adémọ́lá Adélékè pé pẹ̀lú bí ipò agbára ṣe wà lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC àti Tinubu, wọ́n lè fẹ́ fi agídí gba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n tí ọkùnrin náà tó bá lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, ìrọ̀rùn ni yóò fi wọlé sáà kejì nítorí pé àti agbára òkè àti tìsàlẹ̀ ni yóò ṣiṣẹ́ fún un. Ṣùgbọ́n àwọn tá a gbọ́ pọ́n fọ̀rọ̀ yìí lọ Adélékè, àwọn náà wọ́n ń wò pé kí làwọn aráàlú kí ni wọn yóò sọ nítorí pé wọ́n rí Adémọ́lá Adélékè nínú ẹgbẹ́ òṣèlú PDP kan tó dìbò fún un, tí wọ́n sì ní wọ́n tún rò lọ́nà kejì pé ṣáwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní padà lẹ́yìn ẹ̀ bàbá gbọ́ wípé ó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, tí wọ́n sì ní kì í ṣe nítorí ẹgbẹ́ òṣèlú ni làwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun fi dìbò fún un, bí kò ṣe pé òun fún rẹ̀ tí wọ́n fẹ́ràn àti olóògbé Isiaka Adélékè tó pè yàmọ̀ sí ṣẹ̀rùbà àwọn tó jẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ iná ṣe dìbò fún lọ́dún 2022. Ní báyìí Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé kò sóòótọ́ nínú ẹ̀ rárá. Adémọ́lá Adélékè kò tí ì panupọ̀ pé òun yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, ṣùgbọ́n tá a gbọ́ pé wọ́n fi ń lọ̀ ọ́, wọ́n sì fi ń sọ fún un pé kó tètè darapọ̀ kí ó má bàa sọ agbára nù lọ́dún tó ń kọjá nínú ètò ìdìbò gómìnà tó fẹ́ wáyé náà. Ṣá o, Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Tinubu kò sinmi láti ṣe sáà kejì ẹ̀ lọ́dún 2027. A gbọ́ pé láìpẹ́ yìí ìní yóò fọ ẹgbẹ́ òṣèlú APC mọ́ tí yóò pààrọ̀ àwọn tó ń ṣíwájú wọn pàápàá. Ọ̀mọ̀wé Abdullahi Ganduje tó jẹ́ alága àgbà ẹgbẹ́ náà, tí ó sì fi ẹlòmíì rọ́pò láti àárín gbùngbùn ilẹ̀ Haúsá North Central táwọn ìpínlẹ̀ bíi Kwara, Nasarawa, Kogi, Benue àti Plateau tí wọ́n wà lábẹ́ yóò fi ọmọ agbègbè ibẹ̀ yóò fi rọ́pò ẹ̀. Ìdí èyí la gbọ́ pé ó jẹ́ kó yan Ganduje fún ipò láti jẹ́ alága àwọn àjọ ìjọba àpapọ̀ kan lọ́sẹ̀ tí ó kọjá yìí, tó sì jẹ́ pé nígbà tó ti fún Ganduje nípò, a gbọ́ pé nínú ọdún yìí sí ìbẹ̀rẹ̀ ọdún tó ń bọ̀ ni Tinubu yóò yọ Ganduje láti wá àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC tuntun. Àwọn yìí ni Tinubu yóò sì gbé iṣẹ́ lé lọ́wọ́ láti fa àwọn olóṣèlú ẹgbẹ́ alátakò pàápàá àwọn bíi gómìnà Adémọ́lá Adélékè àtàwọn míì bẹ́ẹ̀ wọnú ẹgbẹ́ òṣèlú APC.